ọwọ́ tẹ Kamilu àti Babalawo ẹ̀ tó ń ta ẹ̀yà-ara òkú fáwọn tó fẹ́ ṣoògùn owó lọ́sùn. ọwọ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ọkùnrin ẹni ọdún 43 kan Kamilu Kẹ́hìndé àti Babalawo rẹ̀ Wakil Baka lórí ẹ̀sùn pé wọ́n ń hú òkú gbígbẹ káàkiri tẹ́kù. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ náà Adéníyì Adéṣọlá Brown fi síta ló ti sọ pé àwọn èèyàn ìlú Ìwó ni wọ́n tú àṣírí àwọn amòòkùnṣìkà náà fún àwọn àmọ̀tẹ́kùn. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n sì ti ń dọdẹ wọn ni ọwọ́ tẹ̀ wọ́n. Nínú ìwádìí ni wọ́n ti jẹ́wọ́ pé lóòótọ́ iṣẹ́ kan ṣoṣo táwọn ń ṣe ni híhú òkú káàkiri tẹ́kù. Adéníyì ṣàlàyé pé Kamilu jẹ́wọ́ fún àwọn àmọ̀tẹ́kùn pé lẹ́yìn tí àwọn bá ti hú òkú tán làwọn yóò gé ẹ̀yà ara rẹ̀ tí àwọn yóò sì tà wọ́n fún àwọn tí wọ́n fẹ́ ṣoògùn owó. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé alákòóso àjọ àmọ̀tẹ́kùn nípìnlẹ̀ Ọ̀ṣun ajagunfẹ̀yìntì Bashiru Abiodun Adéwìnbí ti pàṣẹ pé kí wọ́n taari àwọn afurasí náà sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìwádìí. Adéwìnbí ké sáwọn aráàlú láti má ṣe gbójú sẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n bá rí ẹnikẹ́ni tó bá ń hùwà bàjẹ́ kí wọ́n tètè fi ọ̀rọ̀ wọn tó àwọn agbófinró létí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.